mo sáré lọ ṣe kí obìnrin kí n padà wọlé mo rí pé àwọn ọmọ ẹrú wọ́n ti wá fìjà pẹ́ta ń bì àwọn ọ̀dà sọ́tún wà ní àbámọ́ ti pa àbá ti sá padà gbogbo tí wọ́n ìjà ní ẹ̀sìn ogun ẹ̀sìn ìjà. mo kí gbogbo ilé orúkọ mi Nurudeen from Agidigbo. bàbá Agidigbo ẹ ní sùúrù nà ẹ ní sùúrù ẹjọ́ délẹ̀ ó yẹ gbóhùn sókè bàbá ẹ gbóhùn sókè ta lọ́lọ́run. nígbà tí mo wo program yẹn bó rí pé àwọn ọkùnrin kan tó wá sókè yẹn muslim yẹn mo rí pé sọdíjà ó ti ń búyàn mẹ́yẹn bó ṣe máa ń búyàn nìyẹn àwọn tábà nulẹ̀ làwọn mọ̀ wò wọn a lè bá wọn béèbú ẹ̀sájà mọ̀ wò wọn níta ń ṣe yìí ó ń ta wọn la bàbá mi tó wá sókè nísìn sí mọ̀mọ́ àbíkí lórúkọ wọn. wọn kì í gbọ́ ọ̀rọ̀ tó ti wọnú ìkíní tó ti mọ́ ọ̀rọ̀ bàbá mi tọ́lá àwọn ti kóòdù Islam yìí ara àwọn tí ń ta wọn láàánú irọ́ òkè ìrẹsẹ̀ walẹ̀ ẹ̀mí irọ́ ògùn nítòsílẹ̀ bẹ́ẹ̀ nu ẹ̀ẹ́dì nígbà tí máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ohun tí mo sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn rò bí ẹni pẹ́ nìkan àwọn kan sanwó fún wa láti wá máa sọ̀rọ̀ Islam ni èèyàn mélòó ló fẹ́ sanwó fún sẹ́yìn pé wọ́n tó ní pé tactics ọgbà tètè tí Islam lónìí yẹn ọgbà tètè tí Islam tó fi rẹ́sẹ̀ wálẹ̀ nu àwọn Saudi wọ́n mọ̀ kọ́ mọ́ṣáláṣí wọ́n mọ̀ gbẹ́ omi kí wọ́n mọ̀ rán wọn mọ́ká wọ́n mọ̀ kó fún wọn láti wá ba ilẹ̀ Yorùbá jẹ́ kì í ṣe ẹ̀ṣẹ̀ náà bàjẹ́ ilẹ̀ Yorùbá tó fẹ́ bàjẹ́ ìgbà táwọn ọmọ kọ́ wá dìde ó wá ń ka wọn la ṣé kí owó kó oko ẹrú ni èmi àtàwọn náà mi á kó olóko ẹrú o àtẹ̀lé gbogbo àlá àti Muhammadu mọ́ ọ̀yàbọ̀ mi lè jáde ọmọ tí ọmọkùnrin ti sẹ́ni wátawátawátá wọn torí ẹ̀ mo fi wá sókè tí mo gbogbo èèyàn bú ẹ̀yẹ́ mọ̀ wọ́n ràn Muhammadu nígbà aláwọ̀ ní kí Muhammadu lọ jagun olódó Muhammadu sẹ́ ó tún fi dalé lọ pẹ̀lú ni Muhammadu jagun pẹ̀lú dání àti ẹ̀dùnkọ́ táwọn ilé ọmọ bẹ́ẹ̀ wá lórí tí wọ́n mọ́jọ́ dá sí wa ọkùnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó wá níyàn fisika ó lè fi dà bẹ́yẹn lórí ojú òní tí wájà mọ́ sí pẹ̀lú wọn secret court Islam secret court Islam wájà mọ́ sí pẹ̀lú wọn. ẹ ṣe dàrẹ bàbá Agidigbo yẹ gbóhùn sókè bàbá Agidigbo yẹ gbóhùn sókè ẹ ṣe bàbá mi ẹ kú sùúrù. Igbo bàbá 88.75 àbí kílẹ̀ ti kọ sí FM tiwantiwa ẹ gbóhùn sókè bàbá Agidigbo 8.75. bàbá Agidigbo ó ṣe ń lòdù lọ́wọ́ ẹ wá nẹ́tíwọ̀kì mi. wọ́n ti họ́ o bẹ́yìn kan ṣe ń pèèyàn gan-an lè ná pápá bora. nẹ́tíwọ̀kì wọn ni wọ́n ti wà lókè ó yẹ gbóhùn sókè sà. kí wọ́n ní nẹ́tíwọ̀kì wọn ni. ẹ ká san gbogbo ilé. ẹ káàsán bàbá mi ẹ kú sùúrù látàárọ̀ ẹ bá bá gbóhùn sókè. orúkọ mi ni Nurudeen from Agidigbo 88.7 FM. ẹ kú ètò ẹ̀dẹ̀kú ẹ jẹ́ ká kíra wa pé a kú ogun àjàbọ̀ díẹ̀díẹ̀ kọ́lọ́n jẹ́ ká lè mórí bọ́ délẹ̀. hello. àṣẹ à ń gbọ́ yín ni àwọn àlẹ́ tí gbọ́ yín àdákẹ́. a kú ogun àjàbọ̀ díẹ̀díẹ̀ kọ́lọ́n jẹ́ ká lè mórí bọ́ délẹ̀. wọ́n ti kó gbogbo wa lẹ́rú àwọn kan mọ́ ni wọ́n ti sọ wá dẹrú tán tá a mọ̀. bàbá wa ṣé mùsùlùmí ni àbí Christ ṣé mùsùlùmí ni. ní ìdílé àfa ńlá mo ti jáde. ẹ paripa ẹ jẹ́ ká gbọ́ mo sì láyọ̀ láti sọ fún yín wípé ọmọ tèmi tó wà nílé kéwù mo ti lọ kó wọn kúrò ńbẹ̀ mọ sí mi mo ti sun àgé àti tẹ́sí tí wọ́n fi ń kírun. à ń gbọ́ yín ẹgbọ́n sókè nẹ́tíwọ̀kì yín ó ṣe bákan à ń gbọ́ yín ẹnì ṣónlẹ̀. mo láyọ̀ láti sọ fún yín pé ọmọlé àáfàá ni mí mo sì ti kó àwọn ọmọ tèmi kúrò nílé kéwù láti ìgbà mo ti ń gbọ́ prógámù tí mo ti lọ ka àwọn nǹkan tẹ́ ní káàkà èmi náà ti lọ wá àwọn kùránì Yorùbá yẹn jáde. that's good ẹnì ṣónlẹ̀ à ń gbọ́ yín. mo láyọ̀ láti sọ pé àyè mọ sí mi fi ń kírun mo ti dáná sún àti tẹ́sbíù. nice one ẹnì ṣónlẹ̀. inú yẹn bá ti bá mi mú wá kí n fi ṣe bèbè ó gbà fún bèbè tó ó tìkì. kò lè fà nídìí ó ti tóbi jù kò lè fà nídìí.
mọ̀ lágbára ẹkú sẹ́tàkùntàkùn mi lè má wọ́ sí ẹ béèrè basic questions lọ́wọ́ wọn ká lè mọ̀ pé lóòótọ́ àtàgídìgbò náà ti ń ṣiṣẹ́ kákan má máa fìdí. ó yẹ ẹ béèrè. ẹ béèrè ẹ̀jẹ̀ tún mútu ẹ béèrè ìyá òṣàtọ́lá ìyá òṣàtọ́lá ẹ̀hàn mútu. kí lẹ ní kí ṣe. wọ́n ní kẹ́ bèrè ibi tí ṣé lóòótọ́ náà ṣiṣẹ́ lágídígbò. èmi náà fẹ́ béèrè kó má sọ pé tèmi pọ̀ jù ni ò bàbá wa ṣàgídígbò lẹ ti ń ṣiṣẹ́ ni abẹ́ tọmọ ibẹ̀ lẹ ti ń ṣiṣẹ́. pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run. paripa gbogbo àwọn mùsùlùmí ni èmi rò pé gbogbo yín jẹ́ lágídígbò báwo lẹ ṣe tún wá jẹ́ kí ló mú yín lọ́kàn gangan tẹ fi kó àwọn ọmọ kúrò nílé kéwú tẹ̀dẹ̀ tún ṣe sọ wípé ẹ ṣe ẹ̀sìn ìsìlámù. ààyè ṣe ẹ̀sìn ìsìlámù mọ́ o torí mo ti rí àwọn kankan èmi gẹ́gẹ́ ti rí àwọn kankan. ṣé àgídìgbò fm tí Oríyọmí Hamzat là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni àbí ti abala bòmí. ẹ lọ wo ẹ rí ń bẹ ẹ wò ń bẹ dáadáa ẹ wọ péjì mi. ṣé ẹ̀rù ò bà yín láti wá bá wa sọ̀rọ̀ ń bí torí olórí burúkú ni wọ́n máa ń yabo èèyàn ní o. ìgbà yẹn tẹ́tẹ́ kúrò bí nìsín lẹ́wọ̀n máa gba ìbò oríṣiríṣi o. alẹ́ ń bà. àti pé gan báwo kí ni ìhà tí ṣé Oríyọmí tó jẹ́ bíi alákòóso náà ṣó mọ̀ nípa nǹkan tẹ́ ẹ sọ yìí torí àwọn. ẹgbọ́ o decision tèmi yàtọ̀ sí decision ẹlòmíì o. kí wàá ní ìhà tóun náà kọ sí my own decision yàtọ̀. kí ni ìhà tóun náà kọ sí ìgbà tó gbọ́ àti pé gan. ìyá mi ìbéèrè díẹ̀ o ṣe mọ̀ pé ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ ẹ ní sùúrù I love my husband ibi tí mò ń bọ̀ náà nìyẹn ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ nítorí wípé olórí burúkú làwọn ará bíi tá a bá sọ pé wọn ò ní ṣe nǹkan kan. ẹ gbọ́ o my own decision yàtọ̀ o. ẹ ṣeun bàbá wa. nǹkan tèmi fẹ́ lèmi ṣe o èmi ò mọ tẹlòmíì o this thing I'm told nǹkan tí mo sọ yìí nobody know about it èmi lèmi. ẹ jẹ́ ká jẹ́ kán fi ààyè ibi tó ti ń ṣiṣẹ́ yẹn sílẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ lọ́rùn bẹ gbogbo ilé ẹ jọ̀ọ́. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ sí gbogbo bẹ̀rẹ̀ my own decision. nǹkan tí mo sọ náà nìyẹn o. a fi gbogbo òkun sílẹ̀ o torí pé ẹ ní sùúrù bàbá mi. ẹ jọ̀ọ́ bàbá. my own decision from my own before 3 years ago èmi ò wulẹ̀ kírun mọ́. bàbá ilé àfáàlì mi ti jáde. bàbá ká lè mọ̀ páfà ní salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ìyá amúríkà ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀mọ́ kan wọ́n ti bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ àfáà ni wọ́n mùsùlùmí náà ti jáde so àwọn israeli ti ìjọba kan wọ́n tó bá kàn fẹ́ bá wa sọ ẹ jẹ́ kí wọ́n bá wa sọ so kò ní ìgbé àti. àbẹ̀sẹ̀ ṣe rí pé ó da bẹ́ẹ̀ sódà kó má lọ sí pé ó máa ní wọ́n gbé fake. exactly. so ilé o sọ̀rọ̀ fèkì ìdílé àfáà mo ti jáde mo láyọ̀ láti jáde ni kódà mo fẹ́ wọ́n wálé yẹn kọ̀ọ̀kan mo ti ń táàgì wọn gan mo ti ń wọ́ wọn wá wọn àti ìwà ńlá gidi ni so èyí sì rí i pé mo wọ́ wọn wálé ọkọ̀ kan torí kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbá mi presently ní 1.1 million ló gbà lọ́wọ́ mi tó talẹ̀ fún mi olè àwọn olè gbogbo olè agídí gbogbo ẹ̀ ló kúnnú wọn àwọn ẹni ìyà wọn ní sóríire gbogbo wọn ò sì òfin bí wọ́n wà ní wọ́n fi Islam rọ́tà fi ń bojú wọn ní sọ tó jókòdòrò ọ̀rọ̀ olè tó ti wà ní ẹ̀jẹ̀ ayé gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ẹ̀ kúrò nídìí ìbàjẹ́ ẹ̀ ní sóríire òfò ìráre lẹ́mọ̀ bá kí gbogbo ẹ̀yin èèyàn kan kọ́ lẹ́yìn kan mo ń kàwé nílé mímọ̀ kó dẹ̀ kọ́ṣẹ́. mo bá yín ṣàṣẹ sí. gbogbo àfáà tí bá ti fi ìsìláàmù gbá àwọn èèyàn àfáà náà ò ní dìde wọ́n mọ kúkú yà ni gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá ń gbọ́ mi tẹ́ bá ń fi ìsìláàmù gbá àwọn èèyàn. àṣẹ.